الحمد لله الذي أكمل لنا الدين وأتم علينا الإسلام خير أمة وبعث فيها رسولا أمينا يتلو عليها آياته ويزكيها ويعلمها الكتاب والحكمة صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أدبني أدولهم بالله وباتي ولا يكجلو tí ọ̀sẹ̀ wa kú lórí dáadáa àánú Ọlọ́run ní fi èmi àti yín lẹ̀ Ọlọ́run kí ọ̀sẹ̀ wa kú lórí dáadáa. Tí a bá wo tọ́pìkì mi yìí mo ní Motibu Mufty Leyin àbí pé tọ́pìkì náà ni wa alaikum salam wa rahmatullah. Motibu Mufty Leyin nítorí bí eléyìí wọ́n ní pé a gbọ́dọ̀ jẹ̀gún mọ́yán kí èèyàn náà mọ́ bá jẹ̀bi Ọlọ́run. Motibu Mufty Leyin wa alaikum salam wa rahmatullah. Sí fàísì mi yẹn jáde sá ọlọ́mọsá dábọ̀ ẹ̀bọ̀ wá sí brọ́dà Ọláìtàn yìí tí ẹ̀kọ́ mà ní brọ́dà kan náà mẹ́ta mọ̀ sí brọ́dà Ọláìtàn àtijọ́ wà láti bí 2018 19 20 wọ́n dẹ̀ máa ń wà dáadáa steady lórí mi gbúrò wọn mọ́lẹ́nu jẹ́ mẹ́ta yìí. Tọ́ barakallahu fina jami'a aláwọ̀ bá ń dúpẹ́ fún Motibu Mufty Leyin. Ọlọ́run àbí àfàánú rẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run bá ń sàlékún dọ̀nà mufti bá mi lékún dáadáa wọn jẹ́ kàn wọ́n tán lórí dáadáa. Gbogbo ẹni tí ìlọsíwájú wọn ìdùnnú wọn bá dùn mọ́ ọlọ́mọdé náà wálẹ̀. Gbogbo ẹni tí ìlọsíwájú wọn ìgòkè wọn ń bá ń bí nínú Ọlọ́run bá rọ̀ ọlọ́kàn àmọ́ èyí tó súnmọ́ jù ní pé wọn náà ò ní ga ni Ọlọ́run ní dàlámà rí yín rú ọlájọ́ kan sẹ̀rẹ̀ wọn ju Ọlọ́run. Motibu Mufty Leyin sẹ́rí níbi 3 days ago àbílálẹ́ báyá ní jẹta náà ìsá àbánà èmi àti ẹnìkan ń sọ̀rọ̀ wá sọ̀rọ̀ nípa kájájá ká má jájá. Ẹni ẹ wá ní sí mufti ti sọ̀rọ̀ ni mo ní tí mufti bá sọ̀rọ̀ ká má jájá ni mufti ó sọ. Ẹni ẹ bá fẹ́ máa bá mi ágì pé kíní kan kò ní fẹ́ gẹ́sì ẹnìkan torí mo ní ọ̀rì pé wọn ò ní sọ ìyẹn bá sọ báyìí. Ó wá di ní mọ́júmọ́ yìí mo bá come across fídíò wọn kan wọ́n wá sọ̀rọ̀ nípa ajá tó bá kò gédé yìí tí ẹ sọ tí ọba ẹsẹ̀ mọ́ nínú tẹ́ sọ wọ́n kò gédé yìí náà gbogbo yìí tí ó kù sí àtàwọn àti ọlọ́njà bá ní ẹ̀pàdé. Sẹ́rí ẹ̀sìn Islam èèyàn kì í tóbi ní díẹ̀ kọjá èèyàn lè sọ tó bá wúyàn. Torí pé Imam Malik rahmatullahi alayhi ó ní kullu yukhasu minhu wa yuraddu alayhi. Gbogbo èèyàn lálẹ́ gba ọ̀rọ̀ ẹ̀ a sì lè bí mí ìdànù náà ọ̀rọ̀ ẹ̀ pé kò wọlé. Ó wá ṣe ìsára sí kọbùrù Ànábì sallallahu alaihi wasallam pé illa sahiba al-qabr àfẹni tó wà nínú sàárè yìí. Ànábì sallallahu alaihi wasallam nìkan ló lè sọ̀rọ̀ lẹ́yìn Ọlọ́run tá gbà bẹ́ẹ̀. Lópin ìgbà tó bá já sí pé hadisi tá Ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ nípa èyí àwọn olùmọ̀ ti ṣiṣẹ́ nípa ẹ̀ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé hadisi sahih. Kódà rínú àwọn olùmọ̀ látara pé ìnífẹ̀ẹ́ ìtẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam. Ẹ wo Sheikh Sulyman Albani rahmatullahi alayhi wọ́n ní lẹ́yìn táwọn bá ti rí násù náà Al-Qur'ani táwọn rí násù fún hadisi Ànábì sallallahu alaihi wasallam káwọn fọ́ọ̀lù sí àwọn sọ̀hábà lọ́wọ́ lórí tẹnu wọn bá kò lé lórí ó pè àwọn ẹjọ́ káwọn olóòrò orí táwọn lọ. Àbí káwọn fọ́ọ̀lù sí pé ibi tí àwọn ìjìmáwà àwọn mọ́sí àbí mẹ́rẹ̀ẹ̀rin Imam Maliki, Imam Abu Hanifa, Imam Ahmad, Imam Ahmad ibn Hanbali rahmatullahi alayhi káwọn fọ́ọ̀lù sí wọn lọ́wọ́ àwọn òwò kí ni mọ́ kí fún wọn lórí mọ́sí alákọ̀ọ́kà. Ìyẹn bí lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí èèyàn bá ti sọ̀rọ̀ kan àáfẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ àyàfi tọ́ntọ̀n bá ti sọ níbàámu pé májà sọ̀rọ̀ kankan pa ẹ̀ má lókù. Èébú tí mo wá bú yín lẹ́yìn rẹ̀
èmi bí nínú fídíò yẹn mo wo àwọn mo gbá wọn kankan bá ti ń gbọ́ dáadáa là ń gbá burú at the same time mo ní mo na wọn máa wò pé kò ní ìtumọ̀ mọ́ nínú gúrùpù kan tí àwọn ọmọ ìyá wa fi mí sí As-Sunnah ní gúrùpù náà WhatsApp gúrùpù ni wọ́n wá copy link fídíò yẹn síbẹ̀ èmi dẹ̀ ti wò tẹ́lẹ̀ látara pé kí àwọn ọmọ ìyá wò mo wá wo mo á ní mo kàn drop message síbẹ̀ ni àwọn ọmọ ọ̀rọ̀ tí ń sọ yóò ti ju bí 30 minutes lọ báyìí ibẹ̀ mo ti wá bú èébú èyí tó kéré jù nínú èébú tí mo bú mbẹ̀ sẹ́mọ̀ pé tó bá jẹ́ pé gbogbo ń tà ń ṣe ní kọ̀rọ̀ la lè máa gbé síta gbangba torí pé àwọn nǹkan kan bẹ mọ́sílá kan bẹ tó yẹ pé tá a bá sọ̀rọ̀ míì tí ò dáa ní kọ̀rọ̀ nípa èèyàn nípa pa àfifẹ́ dáadáa fún ni àmọ́ tá a bá ti gbé wá sórí mídíà yóò dariwo yóò dìran tó èmi èé sọ̀rọ̀ èèyàn lẹ́yìn látara wípé bóyá mo fẹ́ fi ba tiẹ̀ jẹ́ àbí kí n fi mọ́ wá ṣubú ẹ̀ àbí kí n lè bá fi ga àbí kí ó yẹ pé mo fi ń wá kẹ́ní kan Ọlọ́run dá èmi lẹ́dàá bẹ́ẹ̀ láti kékeré mi ní pè mí sí àwùjọ kan kó jẹ́ pé tí mo bá fẹ́ dá sí ń bẹ̀ yóò jẹ́ nǹkan tí yóò jẹ́ ìlẹ́jọ́ burúkú fún mi lálẹ́ kìyàmá tí ma ń pè yàn sákìyèsí lórí àìdá tí ma ń mọ̀mọ̀ yàn gan yóò mọ̀ dùn mọ́ mi pé n tẹ́mi ń rí pẹ̀lú ẹni yìí sí wọ́n náà rí kẹ́jẹ́ pé bóyá mò ń fi ń wá pé kálíbà jà mo wá drop message níbẹ̀ pé àwùjọ tá bára wa lọ fa ilé yìí mo ní èyí tó kéré jù nínú tí mo sọ nìyẹn mo ní ẹni yìí ó misquote àdìsí Ànábì sallallahu alaihi wasallam ń pa pé àwọn sọ̀hábà mú Ànábì sallallahu alaihi wasallam fi ìtọ̀ màálù tírìtì àwọn aláìsàn kan tí wọ́n wọ Madina mo ní àwọn ọmọ kéwú náà sì ń bẹ̀m̀bẹ̀ àwọn ajá náà sì ń bẹ̀m̀bẹ̀ ẹni yìí sì ń pààrà màálù àwọn ọmọ kéwú ò sì lè rán àfá àwọn létí pé màálù kọ́ra kún mi ni mo ní definitely àwọn ilé yìí ya òpè wọ́n ya olódo wọ́n ya kúrí débi pé ọ̀rọ̀ wọn yìí túnà àti pé àwọn ilé yìí kìí kàtírà rárá mo ní torí pé mo ní tàfà bá ṣe mistake àfá yìí ń pààrẹ̀ màálù wọ́n yẹ ká lè rọ́mọ kéwú kan tí ó ní àbúránkún mi ni mo wá ní táwọn ilé yìí gbájúmọ́ òun ni àwọn orin tí wọ́n hun tí wọ́n lè sun rárá lóde tí wọ́n jù bá yẹn lọ ní tó kéré jù nínú tí mo sọ lẹ́yìn yìí nìyẹn ẹni tí mo sọ ń bá wá bínú tí mo lè fi mọ̀ pé nú bí ọ ní pé lọ bẹ́ kànga wá ṣe fídíò gbà tó bá fẹ́ bẹ́ kànga pé ọ̀rọ̀ tí fọ́lọ́run sọ ló bí ọnú ẹ̀yìn ni mo ti sọ sẹ́ni mo ṣe wá sọ tán márùn lẹ́mi pé ó yẹ kí n lè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ìyá kan wá ń bá mi sọ̀rọ̀ wọ́n stage message láàrin ara wa lórí WhatsApp Ọlọ́run bá ń ṣàánú bá ń ṣàlékún orí wọn bá mi dùnyá náà nínú má bà wá náà nínú jẹ́ àwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí wọ́n ní strategy tí wọ́n fi ń pe àwọn èèyàn kúrò ní ojú ọ̀nà Islam nílẹ̀ Yorùbá àwa mùsùlùmí ẹ jẹ́ ká nígbàgbọ́ ká dúró déédéé èmi náà bá wọn sọ̀rọ̀ pé ẹni tí ó bá fẹ́ sọ fún yín wípé àfi kẹ́ change sí Christian lọ́nà yóò lè bá a là mo ní ẹ sọ fún tọ̀hún pé ọ̀nà tiẹ̀ tó ti là bùnmi ní 200,000 náà kí n kọ́kọ́ lọ fi bẹ̀rẹ̀ òwò náà pé ìyá bẹ́ẹ̀ bá ti gba Jésù ní sin aṣọ funfun tẹ́ ń wọ́ làṣàlátù yìí ìran tá a rí sí ni pé kérúbù ní kẹ́ mọ́ wọ́ wá mo ní ẹbí wọn lè rà wọn tán jẹ́ family yìí tí wọ́n jẹ́ Christian tí wọ́n náà kẹ́ wá gba Jésù sínú ayé yín sí àwọn náà ní láárí sára dẹ̀ wọ́n débi pé ẹlẹ́ẹ̀rí iṣẹ́ lọ́wọ́ iṣẹ́ dá lọ́wọ́ yín ọkọ yín ti kú ebi ń pa yín ojú kan lẹ wà wọ́n láwọn lálàkálà ẹ̀rù máa bá wọn mo ní èyí tó súnmọ́ jù tí máa dẹ́rù bá yàn tí yẹn máa fi lálàkálà ní pé tí yẹn bá ti ń dá wà tí yẹn bá ti ń dájòkó ọsọ́kọ ìyẹn ti bí kẹ́ ẹ máa rorò kúrò káwọn jínú àwọn sàyàtì nǹkan máa físìtì yín but ẹ máa sàskà ẹ má jòkó sójú kan ẹ máa wá iṣẹ́ tó bá yẹ kẹ́ sí aláàlì mọ̀ wá hàn stage wọ́ọ̀dù sí wọn lọ́wọ́ láníyàn wípé máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn mo bá lábẹ́ pé mo bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ mo ń tẹ fóònù mi kan mo kàn come across fídíò Sheikh wa kan àfáwà dáadáa àwọn náà wá dájú ọ̀rọ̀ kọ bàbá Mufty
baba mufti mo wá parí pẹ̀lú ìyá wa yẹn tán mo bá Sheikh wa yìí lórí program tí mufti náà bá wo ọ̀rọ̀ àfáà wa yìí yóò ṣe yín láǹfààní gan torí pé uslubu dáwà téèyàn máa fẹ́ bí bóyá bí wọ́n ti present ọ̀rọ̀ tẹ́yẹ bá gbọ́ ẹ̀rí pé Ọlọ́run bá ó máa sàwọn àkálẹ́sà ó kẹ́ wọn ó gùn wọn ní mímọ̀ àwọn mọ̀ jà wà yìí lọ wọ́n lọ ìgbékalẹ̀ ọ̀rọ̀ wọn ó kéwù yẹn yé wọn wọ́n mọ̀rọ̀ gbékalẹ̀ wọ́n láníyàn dáadáa wọ́n máa mú sí fáwọn èèyàn tẹ́yẹ bá gbọ́ yóò ṣe kálukú wa láǹfààní ẹnu wọn bá tèmi gbọ́ ń bẹ̀ bí mo ṣe á gbọ́ tán mọ́ wá ní kò yẹ kémi tó sọ̀rọ̀ mọ́ márùn-ún ọ̀rọ̀ ẹ̀sìn náà ni báwọn ṣe sọ tiwọn wọ́n yẹ kémi náà lè sọ fíìmù tèmi torí pé mo bú mufti lẹ́yìn nítorí ń bú wọn rèé sẹ́rí níbi ọ̀rọ̀ kájájá kámájájá ni wọ́n fẹ́ dá sí wọ́n sì lọ wọ́n parabolate but ibi tí èmi ti fọwọ́ báyà rẹ̀ tẹ́lẹ̀ náà làwọn náà lọ bọ́ bá kó gédé yẹn lásán ẹ̀ ní àtàwọn àti Ọlọ́run jẹ́ àjọ pàdé lálẹ́ jẹ́ náà Firdaus ẹ̀ ní dẹni ẹ̀yìn ẹ̀ ní dẹni ẹ̀ ní ọlọ́àjọ ayé ti dá Ọlọ́run jálè kí á mà náà ọ̀dà ìyẹn bẹ́ẹ̀ ṣe wá rí ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ ajá lọ kí n tó padà síbi ọ̀rọ̀ ajá wọ́n wá sọ̀rọ̀ débì kan Sheikh wa Kamal Ibrahim ẹ lọ gbọ́ fídíò wọn ẹ lọ wo tí wọ́n sọ wọ́n ní mímọ̀ Ọlọ́run bá bùn wọn ó ṣàánú wọn wọ́n máa gbé kalẹ̀ wọ́n ní tẹríba wọ́n mọ̀rọ̀ sọ wọn ní ẹ̀yin lọ́wọ́ àwa ló kù sí lọ́wọ́ sẹ́rí gbogbo àwọn tó bá ń claim súnà gúrùpù kan alùsúnà làwọn kíní kan ẹ̀yẹ máa lísì sí àwọn ikọ̀ kọ̀ọ̀kan ẹ wá wo àwọn míì táwọn míì fẹnu àbùkù kan ẹ wá rí pé dáadáa wà ń bí aburú lẹ́yìn gbé dání personality làwọn kan tẹ̀bàtì kìí ṣe pé súnà yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni táwọn fẹ́ máa polówó Ọlọ́run gbálà ànúsá masa mẹ́rin kọ̀ọ̀kan wá dúró lórí dáadáa yìí fẹ́ kí ọyà máa mi lọ́wọ́ mufti wa kóòtì wípé àdísì ajá wípé kájámọ́ tí ajá bá wọ́n ní ilé tájá bá wà màláíkà ò ní wọlé màláíkà tí yọba màlákùlẹ̀ máùtì náà sóò náà ò ní wọlé màlákù tọ́lọ̀ fi tìwá pé yọ́ máa kọsẹ̀ wa kalẹ̀ sí àwọn náà ò ní wọlé tí ẹ bá fẹ́ fi làákà ìjọ lóòótọ́ èyí rò pé ọ̀rọ̀ wọn yẹn wọlé pé but nígbà tẹ́mi gbọ́ kí ni immediately tẹ́mi fi attack wọn pé ẹni iṣẹ́ tó sọ báyìí náà kò sí tó bí ju pé mọ̀fúùmù àdísì tí ẹ̀yin ń takò yẹn ààyè mi ti gbọ́ yé ti pẹ́ èmi ti gbọ́ yé ti pẹ́ àdísì tí mufti lápẹjú ẹ̀tàwà náà bá gbílá ká ìwà kalẹ̀ pé àdísì káwà nù Muslim àdísì wà nù Bukhari gbogbo tíra tàwhídì pátá lẹ́mọ̀ bá àdísì yí pàdé torí pé àwọn àfáà máa kọ́rá náà àdísì yí lọ bí wàsáìlù ṣírkù ní pé àwọn nǹkan tó yẹ pé àwọn wàsáìlù ṣírkù tó yẹ pé ó yára tètè sọ̀yẹn délẹ́bọ ó ní nǹkan àwọn tàmásílátì àwọn nǹkan àwòrán àdísì yí wà nù Bukhari ó wà nù Muslim táà nẹ́bí sáná pé la tadkhulul malaikatu baytan fihi kalbun wala suratun gbogbo létí ajá bá wà tí fọ́tò bá wà àwọn màláíkà ò ní wọbẹ̀ ilé tí ajá bá wà la tadkhulul malaikatu baytan fihi kalbun wala suratun ilé tájá bá wà ilé tí fọ́tò bá wà àwọn màláíkà ò ní wọbẹ̀ tí mi àti ní bá gbádìí sí yìí sápáná àfi téèyàn bá yẹ òun gòlókù èèyàn ló wò pé màlákù ṣe bí màláíkà náà ní yóò gbẹ̀mí èèyàn màlákù lè máa ti tó bá fẹ́ pààyàn ńkọ́ sẹ́rí ẹnìkan wà ní takò àdísì yìí láyé ẹnìkan ò ní fẹnu yẹpẹrẹ àdísì yìí láyé àyàfà àwọn tí wọ́n bá máa ń ya fọ́tò àwọn tí wọ́n fẹ́ràn àwọn onírègbè àwọn tí wọ́n bá fẹ́ràn fàájì tí wọ́n láìkì gbogbo bí tí wọ́n bá wà kásà máa ya fọ́tò ká máa snap wọn ká máa gbé sórí afẹ́fẹ́ Ànábì sallallahu alaihi wasallam àdísì wà ní Muslim ó wà ní Bukhari la tadkhulul malaikatu baytan fihi kalbun wala suratun màláíkà ò ní wọlé tí fọ́tò bá wà tájá bá wà sáré gbogbo ẹni tó bá fẹ́ dá sí ẹ wà lọ bí
nínú Muslim gan ẹ lọ bí sẹ́rù Imam Muslim tí Imam Nawawi sí kí ni Imam Nawawi wí ń pa àdísì yìí kí làwọn àfọ́ olùmọ̀ sọ ń pa àdísì yìí Fathul Bari ẹ lọ kà ọ̀pọ̀lọpọ̀ tíra ẹ̀ka tẹ́bá wá kẹtẹ́pẹ́ ẹ̀ka ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ní fi ṣe ẹ̀yẹ́bẹ̀kẹ́ wọn ni àdísì kan wà ilé tán bá ti ń ṣe ajá màláka ò ní wọ́bẹ̀ màláka lè mọ́tí wọn kọ́ àwọn yóò wá bú ẹ̀rín àjọjá sí pé tá a bá fi rí ẹ̀rí pé àdísì yìí lálàáfíà parí àdísì tẹ́nìkan ò lè bíwó àdísì táwọn olùmọ̀ fẹnu kò pé àdísì tó lálàáfíà ni káwá fi ṣe ẹ̀yẹ àjọjá sí pé ń jọ́ mi tá a bá tó rádìsì mìíràn tó tako làákàyè tiwa àfi rẹ́rin náà ní dábì wo ní ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam yọ́pọ̀ lápèjúwe Imam Nawawi rahmatullahi alayhi nínú àdísì yìí gbogbo mùsùlùmí ń tó gbọ́dọ̀ jẹ wá lógún sẹ́rí ẹni tó bá mọ̀ pé tó ń bá sọ̀rọ̀ àwọn èèyàn fẹ́ lísìn sóhun láti jò ní ìtọ́rọ̀ yẹn ti ń já ìrìn mufti gan gbọ́dọ̀ mọ̀ pé àwọn ní kíma láàrin ìlú gbogbo táwọn bá sọ àtòní súnà o àtòní bídíà o kálukú ní ọbọ̀ sẹ́rí irú wọn mo rọ̀ wọ́n kí wọ́n tẹ̀síwájú nínú ìmọ̀ kátírà dáadáa tá bá fẹ́ gbé ọ̀rọ̀ kalẹ̀ kí wọ́n ju àdísì yẹn ẹ kó ọ̀rọ̀ táwọn kan ẹ lè kó ọ̀rọ̀ àwọn àfáà wa èyí wá lè ní èmi ọ̀bá àmọ́ ẹ̀ ní túsẹ̀ ní àdísì ilé tí màlákùlì mọ́ ilé tí ajá bá wà màláìkà ò ní wọ́bẹ̀ màlákùlì mọ́ ti wá ń kọ́ àmàláìkà tí ó ma kọsẹ̀ wa kalẹ̀ ń kọ́ táwọn yóò fi mọ́ wá rẹ̀rìn débi pé ẹ lè máa kó ti àdísì nípa Ànábì sallallahu alaihi wasallam àwọn kan lọ bá Ànábì sallallahu alaihi wasallam ní Madina ọ̀rẹ́ wọn Ànábì sallallahu alaihi wasallam fún wọn ní oníkan fún wọn ní tọrọ nǹkan mímu ẹ̀yin sì tún ní màálù ẹ̀dẹ̀ ń para màálù yẹn gbogbo àwọn ajá náà sì wọn ọ̀dẹ̀ lè rán yín létí pé màálù nítorí pé àdísì dìnà sí wọn gan àwọn eléyìí kan ń ṣe fàájì tọ́ Ọlọ́run mo bẹ̀ lọ́wọ́ bá àtàwà tí Ọlọ́run kó mú wa lórí dáadáa kí ni Imam Nawawi wí tó jọ jẹ́ pé èmi lè àtáàkì tẹ́mi bá gbọ́rú ẹ̀ ẹnìkan ò ní takò àdísì yìí àfàwọn tá bá fẹ́ràn fọ́tò yìí àtẹ́lẹ̀ àdísì wà ní Bukhari ó wà ní Muslim tí Abi Talha àgbà wa radiyallahu anhu anna nabiyya sallallahu alaihi wasallam qala ó là Ànábì sallallahu alaihi wasallam sọ pé la tadkhulul malaikatun bayta fihi suratun gbogbo létí fọ́tò bá wà màláìkà ò ní wọ́bẹ̀ Imam Nawawi rahimahullah wa ni qala al-ulama ọ̀rọ̀ àwọn olùmọ̀ ní pé sábàbù ìtìnáhùhùn min bayti fi suhratin qawliha ma'asiyatun fa'isha níta màláìkà òfin wọnú lé yẹn ni wípé ìyapọ̀ Ọlọ́run bẹnu lé yẹn lọ́wọ́lọ́wọ́ ń gbà yẹn ìwà pòkì ń ṣẹlẹ̀ nínú lé yẹn lọ́wọ́ wà fiha mudahatu li khalqillahi ta'ala wa ba'daha fi suhratin ma ya'budu min dunillahi ta'ala nínú lé yẹn àwòrán kan bẹnu lé téèyàn fi kẹ́gbẹ́ ntọ́lọ́run bá dá Ọlọ́run ló dáwọ́ èèyàn ẹ̀yin náà wá ya fọ́tò sínú ilé fún pìtọ̀ èèyàn fún pìtọ̀ ràkúnmí fún pìtọ̀ nǹkan àwòrán ẹlẹ́mìí ó wà nínú ilé àjọjá sí pé iṣẹ́ tọ́lọ́run bá ń ṣe lèyàn náà ti gbéra rẹ̀ sí àwọn àfáà wa ni wà má àwòlá il malaikatu alladina la yadkhuluna baytan fihi qalbun aw suhrat fahum malaikatu yatufuna bi rahma àwọn màláìkà tí àdísì yìí sọ pé la tadkhulul malaikatu baytan fihi qalbun wala suhratun màláìkà ò ní wọlé tí ajá bá wà àbí tí fọ́tò bá wà in tí àwọn olùmọ̀ fẹ́nu kò lórí wípé àwọn màláìkà tí wọ́n sọ ní fahum náà kò sílé ó láwọn màláìkà yahtufuna bi rahma àwọn tá máa kó ìkẹ́ wá tá máa rọ kíríkáyàn pẹ̀lú ìkẹ́ wataburik wal istighfar àwọn tó jẹ́ pé àwọn ọmọ alùbáríkà làwọn máa mú wá àwọn máa ń káforíjìn wá èyàn tìláwà al-Qur'ani ìbádà ni àwọn tí ó wà pẹ̀lú èyàn ń sisi olóore àwọn tí máa ń wà pẹ̀lú èyàn wala yufarikuna bani adama fi kulli alin li'annahum mahmuruna bi hisa'i a'malihim wa kitabatiha àwọn màláíkà yóò ní fìyàn lẹ̀ nígbà kan
sí kejì ní gbogbo òṣèṣí tí yẹn bá wà láti lè máa mú láti lè máa sọ iṣẹ́ èèyàn tí yẹn bá ṣe níṣẹ́ eré ní iṣẹ́ dáadáa tí yẹn bá ṣe wọn ò ní fi ọmọ ádámà lẹ̀ wọ́n máa kọ sí èèyàn wọ́n máa gbogbo dáadáa tí yẹn bá ṣe. qawluhu la tadkhulul malaikatu gbólóhùn tánà bí wà ní la tadkhulul malaikatu bayta fi kalbun wala suratun malaika ò ní wọlé yẹn ay malaikatu rahma malaika kẹ́ni ò ní wọnú ilé la alhafasatu wa malaikatul maut la alhafasatu wa malaikatul maut kìí ṣe malaika tí wọ́n ṣàlàyé pa yẹn malaika tí wọ́n ṣàlàyé pa yìí àwọn malaika tọ́lọ́run fi sọ àwọ̀ ẹ̀dá tí ó máa kọsẹ̀ dáadáa wa tí ó máa dáadáa lásì abúlábá sí àwọn ń bẹ permanent àwọn malaika tí assalamu alaikum salam wa rahmatullah doctor sí dáadáa lẹ́wà ẹkùjọ́ mẹ́ta mashallah ẹkùjọ́ mẹ́ta sí ti padà yín ọlọ́run bá wà pẹ̀lú yín àtàwátí wa malakul maut wa malaikatul maut àti malakul maut táwọn mi máa sì tú lásàráìlú ẹ̀ lérí nẹ́sù kankan fún àsàráìlú malakul maut ọ̀rọ̀ àwọn Israeliya ni àsàráìlú aláwọ̀ àmì sheikh sí dáadáa lẹ́wà ẹkùjọ́ mẹ́ta sẹ́ ti padà ní mashallah malakul mauti fọ́tò wà nulé ajá wà nulé kò dí àwọn màláíkà méjèèjì yìí lọ́wọ́ àwọn màláíkà tó jẹ́ pé àwọn wà láti máa sọ iṣẹ́ wa áó malakul mauti àbí malakul mauti yìí tó jẹ́ pé òun mashallah ẹ ti padà nìyẹn náà tọ́ ọlọ́run bá wà pẹ̀lú á sọ̀rọ̀ tàbí sani ó tó jẹ́ mẹ́ta náà mo fi malakul mauti ò di lọ́wọ́ lápèjúwe ọtí ọ̀dá òórùn rẹ̀ burú gbogbo bí tàbátí wọ́n mú tí àwọn malakul tọ́lọ̀ fi tì wọ́n láti máa kọsẹ́ ẹbú kalẹ̀ náà ò ní jìnà síbẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ ọjá sí pé tíjọba bá declare sí pé everybody ò gbọdọ̀ jáde o wọ́n ṣe sí náà pé àwọn kan àyàfà àwọn kan bẹ́ẹ̀ náà ni pé àwọn malakul rahma wọn ò ní dénú lé yìí o àmọ́ àwọn màláíkà tó jẹ́ pé wọ́n máa kọ sí ẹbú kalẹ̀ àti malakul maut àwọn wà ń bẹ̀ ká níbẹ̀ sí gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ bí wọ́n ti máa tú àdísì nìyẹn but mo máa rí tálọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn máa ṣe ẹ̀yìn wọn ní malakul maut kò ní wọnú lé sẹ́rí téèyàn bá ti wá lọ bí tí àwọn olùmọ̀ lọ báyìí tọ́rọ̀ àwọn olùmọ̀ ò ti máa ṣe méjì máa yà lọ́tọ̀ọ̀tọ̀ téèyàn náà bá mú fatiwa wọn wá àlàáfíà ní máa fún ìlú yẹn sẹ́rí tíyàn bá ti lè sọ tó yàtọ̀ sí gbogbo ọ̀rọ̀ àwọn olùmọ̀ tíyàn kà gbé tuntun wá lápèjúwe bí ọ̀rọ̀ kàjàjá sẹ́mọ̀ pé kájẹ ajá àdísì wà fún tó clear àyàfi tíyàn bá yẹ onífẹ̀ẹ́nu sẹ́rí àpọ́nlé ni wípé àwọn máa mẹ́rẹ̀ẹ̀rin ọ̀rọ̀ wọn sọ̀tọ̀ọ̀tọ̀ Imam Maliki ó ní kàráàtì ló tahrimu ohun ọ̀kọ́ ohun òsèkíní kan Imam Maliki rahmatullah alayhi Imam Maliki náà ló sọ pé kullu yukhasu minhu wa yuraddu alayhi illa sahiba asal qabr Imam Maliki náà ló sọ bẹ́ẹ̀ okay tabani makruhu ni sabi al makruhu huwa la hamru lil mustahabbu tarkuhu tabani makruhu ni nǹkan sabi ó ní nǹkan kan tó jẹ́ pé nínú ẹ̀sìn wa gangan afẹ́ tabani makruhu ni nǹkan n tó fi ń dájú ni pé má débẹ̀ faman taraka'u nala dhawaba en tó bá fi nǹkan makruh kalẹ̀ yó gbẹ̀san tó bá tẹ̀ kò gede pé kò ní dá wàhálà lẹ̀ makruh la rí bí ajá ẹ lè jẹ àwọn yana nta gbọ́nmọ̀ náà ni pé wọ́n kì í pé tán ajá kankan pa ìmáàmù ìdáfọ́dọ́lẹ̀ gan kéèyàn fún lu nísìmí lásán gan ìyẹn tó makruh pé okay makruh ni mo fẹ́ tẹ̀lé Imam Maliki ó ní makruh ni lọ́dọ̀ tó ó ní kíní kan kò pé ní haram kò pé ní kíní kan okay makruh gan
al-makruhu huwa al-amru al-musta'abbu tarkuhu oni ta fẹ́ ká fi kalẹ̀ faman tarakahu nala thawaba wa man fa'alahu la yu'aqab kò sí adu kan fún àwọn tẹ̀lé lọ́dọ̀ yìí kò sí adu kankan fún pé ẹni tó bá jẹran ajá o ẹ dàdọ̀ balẹ̀ ẹ ṣe lẹ́gbà kan bó bá jẹ́ ọ̀yàpọ̀ Ọlọ́run ọba ó tako sunna Nabi sallallahu alaihi wasallam ní ìjìyà rẹ̀ ń dúró di ọ́ ọba wọ Ọlọ́run lè forí jìn ẹ́ tó bá jẹ́ pé haram náà ni al-haram huwa al-amru al-wajibu tarkuhu ó ní ta fẹ́ káfíkà ok Imam Malik lọ́dọ̀ tó ó ṣe tahrimu ẹ̀ pé haram ni ok kéèyàn wá dún bí haram gan haram ni pé huwa al-amru al-wajibu huwa al-amru al-wajibu tarkuhu in ta fẹ́ kéèyàn fi kalẹ̀ ni wọ́n pè ní haram faman fa'alahu nala iqaba wa man tarakahu nala izaba en tó bá ṣe nǹkan yẹn tó bá fi haram kalẹ̀ ó jìyà tó bá ṣe nǹkan haram ó jìyà bó tó bá yẹ̀ bá fún nǹkan haram ó gbalada pé haram ni wọ́n pè okay nípa ọ̀rọ̀ ajá hadisi tó lálàáfíà hadisi náà wà no muslim iye te gbajúmọ̀ gan sari nínú nǹkan tá lè jẹ yìí tá lè jẹ ọ̀rọ̀ ajá clear torí pé Abdullah ibn Abbas radiyallahu anhu magba hadisi kan wá pé naha rasulullah sallallahu alaihi wasallam an kulli dhinabin min as-sibai wa an kulli dhinakhlabin min at-tuyuri Ànábì kọ̀ fún wa ká jẹ gbogbo ẹranko tó bá ní ọ̀gàn ẹranko tin dede ó ní ọ̀gàn láti lè fi pa ẹranko ẹgbẹ̀je láti lè fi mẹ́tọ́ pé bọ́ bá yanu kalẹ̀ báyìí tí ó jẹ ní wá àbí ẹyẹ tó náà ní ọ̀gàn tí fi ń dẹ̀dẹ̀ ìyẹn ló bí mùsùlùmí kìí jàsá a kìí jẹ gúnrogún a kìí jáwòdì a kìí jẹ ìkòkò násùwà fún istis náà náà ló tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam a kìí jẹkùn ìsádìsẹ́ lè yẹ wá takora wọn má ṣe yìí tá bá ti ní nasu fún nínú Al-Qur'ani a sì ní nasu fún ní hadith Ànábì sallallahu alaihi wasallam ẹ lè ṣe yìí ọ̀dọ̀ rẹ̀ náà láti tún rí gbogbo mùsùlùmí tó bá fẹ́ bọ́lọ̀ ọba pàdé dáadáa tí ẹ bá ti rí pé hadith Ànábì sallallahu alaihi wasallam wà wípé tó sì kílẹ̀ hadith tó lálàáfíà parí pé gbogbo ẹranko tó bá ti jẹ́ ẹranko abìjà mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí eléyìí ni ẹnu ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ kò lé lórí láti pìlẹ̀ wá tẹ́yìn bá wá sọ èyí tó against ti wọn yóò dariwo lẹ̀ tó bá jẹ́ pé táwọn olùmọ̀ ń sọ náà lè yàn ń sọ àwọn ará kò kàn bẹ ọ̀nà ẹ̀dì ipe sáà lè jẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ àwọn àfáà kan lọ báyìí ń bẹ ní ẹranko tẹ́ dákọ̀ gan táwọn àfáà mi gan ọ̀mọ́ torí pé kìí ṣe ẹranko lẹ́ wọ́n sàṣọ pé ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ àfáà tán bá súnmọ́ yín ibo ló fọ́ọ̀lù sí but ajá gbajúmọ̀ gan látijọ́ tí brother Jamiu ti jáde pé ẹ lè jájá ẹ máa jájá lọ látẹnu mi direct kálukú náà wò pé fáwọ́dọ́ lẹ́ni yìí kàfẹ́ dálẹ̀ because ọ̀rọ̀ àwọn olùmọ̀ gẹ́gẹ́ ni wípé hadith Ànábì sallallahu alaihi wasallam yẹn náà lọ kọ́ńkà ẹ̀ kullu dhinabi mina sibai fa akluhu haram gbogbo ẹranko tó bá ti ní ọ̀gàn tí fi ń dẹdẹ jíjẹ rẹ̀ haram ni ajá fọ́ọ̀lù sínú ẹ̀ ẹ má jájá wọn kìí pín ajá kan ìmáàmù náà ni gbogbo wa ti gbọ́dúmọ̀ láti pilẹ̀ ayakumullah bá ti rí nìyẹn o bá ti rí nìyẹn ẹ̀yin olùmọ̀ wa ní kí Allah bá wa sẹ́yìn kù lórí dáadáa àtàwà tí kí kéèyàn máa pẹ́rẹ̀ ní olùmọ̀ aya Kùránì tó gẹ́gẹ́ mú wá yóò máa pàkọ́ ní fàṣọ́línà máa àrámúná
ọ̀tọ̀ ní bí Kùránì gan ṣe wọ̀ ọ̀tọ̀ ní bí ṣe ń tú ó dẹ̀ ń kílèmù pé onímọ̀ lọ ń sẹ́mọ̀ tọ̀ wàkọ́dé fàṣẹ́línà máa hàrámúná múnà níbo láyà yìí wà. Fasọ́lá lọ́wọ́ àbí àyà fàṣẹ́línà máa hàrámúná múnà àyà tó mú wá ìgan oríkà tọ́ ọlọ́run bá láàánú kí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti jáde tí wọ́n ṣe rọ́dù tàbá wò lẹ́yìn àwọn tí wọ́n bá ń bẹ̀rù ebú tí ìjọmọlúwàbí wọn jẹ wọ́n lógún jọ̀rọ̀ ẹ̀sìn lọ àwọn ni wọn ò jáde complain láti lè sọ pé kò rí bẹ́ẹ̀. kódà àfá àwọn àgbà ọlọ́run bá ń ṣàlékún dáadáa wọn àfá àwọn Sheikh Bukhari ọmọ Musa ọlọ́run bá wà pẹ̀lú wọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa pé sọ ajámọ́lẹ̀ lẹ́nu náà bá bẹ́ẹ̀ èmi ò rí láì fi wọ́n bẹ̀ sẹ́rí àwọn ọ̀rọ̀ kan bẹ tó bá já sí pé ọ̀rọ̀ yìí bó ti wà ní èèyàn gbọ́rọ̀ against ẹ̀ lọ́rọ̀ tó bá ti clear ọ̀rọ̀ ajá yàtọ̀ sí kama ọ̀rọ̀ ọ̀gá tábàbí lọ́wọ́ àfáà mi sì pé sá lè jẹ ọ̀gá yọ́lá olóògùn ọ̀kan lè sì jáde sẹ́pánẹ́ pé ẹ̀ lè jẹ ọ̀gá tábàbí àfáà mi lérè nísìn pé sá lè jẹ òkòtó sá lè jẹ ìlákọ̀ yọ́ lè lómi lóògùn kọ̀kọ́ lágbàwà ìlà òkòtó gan ó lè má gbọ́ orí gan wípé òkòtó tíráwò ló ń ti fẹ́ kàn òkòtó ìgbín sáàlẹ̀ jẹ́ but ajá sẹ́rí tí tó ti wá clear wípé ajá tájá bá kẹnu bá bọ́ wa ká fọ́lẹ̀ méje ká fi ẹ̀pẹ̀ fọ́lẹ̀ kan kálukú ti mọ̀ pé àdísí wà lórí ajá tẹ́lẹ̀ kẹfà wájáde pé ẹ lè jẹ́ èyàn mọ̀ pé nígbà tó rí yàn dànù ọdọ́ ọsọmọ́lẹ̀ lọ́nà náà bá bẹ̀ kì í jẹ́ pé wọ́n àtàkì ẹnìyàn ọ́ ká wọn láàánú lọ́mọ kì í jẹ́ pé ẹnìyàn gangan ẹ máa rí pé personality ẹnìyàn gangan ó pè àjà kí ẹnìkẹ́ ọdá sọmọ́lẹ̀ lẹ́nu ọ̀nà bá bẹ̀ ọmọ jẹ́ nínú àdíìsì tó gbajúmọ̀ nínú tó gbajúmọ̀ tí mùsùlùmí ò gbọdọ̀ sọ pé àwọn mùsùlùmí lè jẹ́ lajáwà ìgbà tí àfá Bukhari tí àwọn sọ tí wọ́n bátẹ́ni yóò jáde àwọn èsì tó lágbàá ẹni sùnù náà títẹ̀ bá ń fa ọ̀rọ̀ yẹn lọ́wọ́ tí jà bá wá tán ọ̀rọ̀ yẹn máa tán lórí mídíà ni ẹwà wọn ẹwọ tí ọ̀rọ̀ bá dé mọ́ ọ̀rọ̀ yìí náà sẹ́rí ẹ̀rí àfá Bukhari ò ìmọ̀bọ́yá ọgọ̀rẹ̀ yẹn náà lè rí sí àfá Bukhari personality ti ẹ gẹ́gẹ́ kọ́ ní àfá Bukhari ọdọ̀ wọn lójú ní pé ajá jíjẹ bó ọ̀dà sọmọ́lẹ̀ lẹ́nu náà bá bẹ́ẹ̀ ìgbàtẹ́yìn máa fèsì ní àfó olóróró àfó onékelé kan gbogbo ẹni tó bá tó wá lè gẹ́sì tẹ́yìn bá sọ personality wọn àrọ́dù wọn lẹ́mọ̀ tọwọ́bọ̀ ẹmọ̀ bà wọn ló kọjẹ́ ẹmọ̀ bú wọn mo rọ̀ wá àwọn kankan bẹnú ẹ̀sìn tí ẹ̀gá bá mọ̀ pé ok ẹni yìí ní Buhari ò sí orúkọ tó sọ ìtẹ́mì rò lè mí sọ ẹ̀yẹ́ lọ bí wọ́n ni àwọn ni ìtẹ́mì rò Emmanuel Paraiso Emmanuel kí ni Emmanuel kí lẹ wádé bí nsìn kí lẹ yín wádé bí Emmanuel ọ̀rọ̀ mùsùlùmí là ń sọ kí lọ́kẹ̀ yín bá ká jajẹ́ ká má jajá sẹ́ríkílẹ̀ Yorùbá tó nísìnmi lórí mídíà nílẹ̀ Yorùbá ó dìgbà tí àwọn kiriyó àwọn Christian àwọn ẹlẹ́bọ tán bá ń bẹ lórí péjì mùsùlùmí tí wọ́n fọwọ́ lẹ́rẹ́ tí wọ́n má bá wa dá sí mo sọ̀rọ̀ kan lánàá mo post nǹkan kan lánàá tí mo ní ẹ̀yin mùsùlùmí àdọ́gbọ́n ṣe 31st of December ni kéèyàn ó dájọ́ ìyàwó kó fọ́ọ̀lù sí 31st of December pé new year mo ní àdọ́gbọ́n ṣe ni ẹ lọ wo kọ́mẹ́ntì àwọn èèyàn ẹbà Jẹ̀lílì Ibrahim Yahya sọ́ọ̀lù pépè mùsùlùmí pàmbélé ni wọ Emmanuel ẹ change okọ̀ yín sí mùsùlùmí àfá Bukhari ọlọ́mbà sàlékún dáadáa wọn ò ọ̀rọ̀ tá sọ yẹn ẹ sẹ́rí wọn ò bú àfá yẹn àwọn kan sọ pé
ó sẹ́mi bí ìtẹ̀yẹ̀ ti mọ̀ pé àkíní yóò yẹ kó rí bẹ́ẹ̀ kéèyàn wá sọ opposite ẹ̀ pé sọ ajá mẹ́rin ọ̀nà bá bẹ́ẹ̀. ok káàtẹ̀ á pé àwọn wá ṣe mistake náà pẹ̀lú bí wọ́n ṣe wí o ṣé tí wọ́n bá fẹ́ fún wọn lésì ṣé ebú òróró ọ̀dájú kéèyàn kálásà láti lọ òróró kéèyàn máa tòróró kọ́ máa sòrò ṣé kò dájú yí táyìn ṣe yẹn lọ máa fáwọn yẹn láti rí tí ò lẹ́rìí máa ràn fò kẹ́kàn máa dáfọ́ dọ́lẹ̀ kẹ́kàn máa dàlúrú wọ́n láì kése ń tọ́da a ló ń pe nọ́mbà mi ẹ̀dẹ̀ má pe nọ́mbà eléyìí tó ní stop deceiving yourself you attack the personality of Jacob. Okay, èmi ò mo fi bẹ́ẹ̀ mi ṣe rò ní mo sọ yẹn mo sì fi mi ì ṣe jàmbá anybody mi ì ṣe jàmbá anybody àfáà tó ní kéèyàn máa jaja tí ẹ bá wò ẹ máa rí pé Ọlọ́run bùn àfáà náà ní kẹ́nu èèyàn ó dá kéèyàn ní confidence lórí ní tí ń ṣe but Ọlọ́run máa jà ní confidence tí ó mú wa kàbínú ẹ̀ àwọn confidence wọn yẹn báwo ni ó bá ṣe dáa tó pẹ̀lú bọ́lọ́run ṣe bu ẹni yìí ní kọ́ láyà kó lè sọ̀rọ̀ kó wá jẹ pé ẹni tó ń pe nọ́mbà mi yẹn but ṣé mo sì wà lọ́nà àwọn yẹn mo gbàgbé láti lè off láyé mi yẹn sá sẹ́rí gbogbo tó bá ti jẹ́ nǹkan tí lápèjúwe ń sìn ọ̀rọ̀ tẹ́ ní àfá Buhari sọ pé wọ́n attack personality ẹ̀ tẹ́nìkan bá jáde nílẹ̀ Yorùbá ní tó bá ní ẹ máa jẹlẹ́dẹ̀ lọ èrí wà fún kẹ́ jẹlẹ́dẹ̀ ẹ ní màgbà tẹ́ máa sọ pé kò ní dá fáwọn tó bí ọ kò ní yí ọ torí pé ẹ máa wò pé ọ lè sọ́tọ̀ yìí bá ṣe mùsùlùmí náà Christian lè jáde ní sí pé ẹ máa jẹjá lọ ẹ máa jẹlẹ́dẹ̀ lọ mùsùlùmí ò gbọdọ̀ sọ bẹ́ẹ̀ àwọn kankan bẹ ní jíjẹ nínú ẹ̀sìn kan lè dáhùn rẹ̀ sápáná ó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ẹ tọwọ́ bọ ìmọ̀ ẹ wẹ̀wù tí ẹ máa bẹ̀rẹ̀ ní ṣe pé sáà lè jò kété ta ló ń pe náà karamba ní ẹni sùn WhatsApp number mi nìkan lè pè for now ok Prince kí lẹ́ni kí n respond sí kí lẹ́ni ẹ̀yin sọ̀rọ̀ nípa kí n respond sẹ́ni ọ̀rọ̀ ẹnìkan mi ṣe message mi bẹ́ẹ̀ fi WhatsApp number mi nìkan ní kẹ́ pè yín sí mo fi tóbi aláàbẹ̀wá WhatsApp number mi ẹ pè WhatsApp number mi ń sí ẹ má pè direct call mọ́ mo gbàgbé ó yẹ kí n fi sí off kó tó rí pé mo sẹ́rí ẹja máa mú zèrè fúnra wa ọ̀kan ní jáde ní ìsìnkọ́ kan sọ pé ẹ máa jájá lọ kó wá jẹ́ pé tó bá ti wá fẹ́ fèsì personality àwọn èèyàn tùnà sí rí èébú máa yàkàyàkà wọn lọ máa fi fèsì ẹ̀ ìtumọ̀ ẹ̀ náà ni pé kò sí mímọ̀ nílẹ̀ náà ni ẹ wá dòdò pé irinṣẹ́ tẹ́ mọ̀ fi jà ó ní irinṣẹ́ tùnà sí rí Mashallah sẹ́rí àwọn àfáà wa ni wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ni máa fi hayya ahdim min àwòlá ilẹ̀ ayé ma hajjásá akílì lahmal qalb kò sí àfáà kan nínú àwọn àyíma mẹ́rẹ̀ẹ̀rin Imam Maliki Abu Hanifa Imam Ahmad Imam Safi tó authorize anybody pé kéèyàn jaja ọ̀rọ̀ wọn clear ń bẹ̀ tí yẹn báyẹn ṣé a rí ok ìmáàmù mẹ́ta lọ bì kan ìmáàmù Abu Hanifa lọ bí pé kódà ìmáàmù Ahmadu bọ́nà àmbálì ṣé a rí nínú àwọn mọ́sí àbímẹ́rẹ̀ ẹ̀rin yẹn ìmáàmù Ahmadu gan ìmáàmù ṣé a rí tí ẹ bá sábà ń fọ́ọ̀lù síbi tí ìmáàmù Ahmadu bá bọ́ sí mọ́ kí fún wọn ní ma sábà súnmọ́ òdòdó jù bóyá lè understand mi ṣé àwọn ìmáàmù mẹ́rẹ̀ ẹ̀rin yẹn náà masáìbù mẹ́rẹ̀ ẹ̀rin ta níyẹn ìmáàmù Ahmad ẹ̀yẹ máa fọ́ọ̀lù sí mọ́kí fún wọn tí wọ́n ní máa sábà ẹ̀rí wọn ní máa jídòdù Imam Ahmadu sọ pé kódà káti ẹ̀wí bẹ̀ Imam Ahmadu sọ pé kódà Imam Safi sọ pé kódà Abu Hanifa ní kódà Abu Hanifa ní fatiwa wọn máa sábà ìmọ̀ jábáyá ìmọ̀ àwọn máa mú fatiwa mi wà níbi àwọn masí alàmì tẹ́yìn bú wò pé okay jazakumullahu khairan okay bọ́lọ̀ sí dá ìmẹ́ni tí bá ka kọ́mẹ́ntì bá fẹ́ react bí bá kà ẹ̀dá èèyàn ní dáadáa tán kó mọ́ kú bí kan rọ̀múlẹ̀ alámìnà ọba ẹ̀dá ibi àbá kú sí Ọlọ́run tún fẹ́ ṣe ibi àbá kú sí Ọlọ́run tún fẹ́ ṣe
awo afa dáadáa barakallahu fikum afa yalma Ọlọ́run bá wà pẹ̀lú afa gbogbo etí ọ̀tá ìmọ̀ràn ọ̀tá lórí yín àtàwọn náà Ọlọ́run masa wà pẹ̀lú wa mo ẹ má pè number mi ẹ má bá fún mi ní àbí ẹ má pè direct number mi ẹ jọ̀ọ́ ẹ lè pè WhatsApp number mi tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ṣé mo sì wà lọ́nà láyà bí mo ti kú ni ẹ jẹ́ kí okay Imam Maliki ọlọ́bì kan Imam Safi ọlọ́bì kan Imam Ahmad ọlọ́bì kan ó wá jẹ́ pé Imam Maliki nìkan ló lọ nínú Imam mẹ́rẹ̀ẹ̀rin Imam Maliki nìkan ló wá ní Imam Maliki sọ pé makiru ní lọ́dọ̀ tó ń ibi táwọn mẹ́ta dúró sí rẹ̀ lọ́dá kéyìn ó dúró sí ọ̀rọ̀ ajá kílẹ̀ àdán kọ́dà táwọn Imam mẹ́rẹ̀ẹ̀rin bá lọ bí pé a lè jájá a sì rí náà sùn fún wípé gbogbo ẹranko tó bá ti dé àbìjà ẹranko ọlọ́gbọ̀n àgbọ̀dọ̀ jẹ́ náà sùn tàbí sára ti bì tí wọ́n wó torí pé Imam Maliki náà lọ sọ pé kullu yukhasu minhu wa yuraddu alayhi gbogbo èèyàn lálẹ́ gba ọ̀rọ̀ ẹ̀ á sì lè bí mí ìdánù sọ́dọ̀ ẹ̀ illa sahiba asal qabr afa nabi sallallahu alaihi wasallam nìkan but kí yẹn kà fẹ́ dáfáwó dọ́lẹ̀ mo wá rí pé àwùjọ tá a wà lọ́fà mi tí rí bí tí sẹ́kẹ̀kà jáde kẹ́kà máa mú fáwọ́ tí wá wá ok ẹ̀yin WhatsApp number mi ní kẹ́pẹ̀ mo number tí mo ń lò yìí ẹ má pè direct call mi mo fi tóbi alábẹ̀wá ẹ dákun èyí tí ó hàn pààyàn nínú ẹ̀kọ́ ẹ̀sìn nínú tírà nínú àwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ ẹ má wà online nínú àwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ ẹ dákun ẹ jẹ́ kí a jìnà sí àwọn nǹkan tó bá lè dá fáwọ́dọ́lẹ̀ in tí ó clear nínú ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ àwọn tẹ́bá tí àwọn nǹkan tá lè jẹ àwọn nǹkan tá lè jẹ ajá kì í jìnà síbi ọ̀rọ̀ táwọn àfáà máa ń kà gbogbo tá lè jẹ èyí tá lè jẹ nígbà tálùkù ránì sọ pé hurrimat alaykumul maytatu ọlọ́run lé mi ọlọ́run mọ́ sí òkú nǹkan léèwọ̀ fún yín kẹ́ jẹ wàdáàmù àti ẹ̀jẹ̀ tá ń pè ní dọ́ǹbọ̀rọ̀ wà lahmul khinsiri àtẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ wà ma uhilla li ghayri llahi bi àti gbogbo tí wọ́n bá pa yàtọ̀ fún tí wọ́n forúkọ ọlọ́run wọn bá pa wal mu'anaqatu àti ẹranko tó jẹ́ pé àwọn àfáà wá ní al mu'anaqatu níbi báyìí wà hiya allati tuqnaku fatamut imma qasidu aw bi ghayri qasidi ẹran tí wọ́n fún lọ́rùn pa bóyá wọ́n fẹ́ pa àbí wọn tí ẹ fẹ́ pa bóyá àwọn ẹran tá lè jẹ nìyẹn wal mawquzatu hiya allati tudrabu bi asa aw shay'in shakili fatamut ẹranko tá lè nǹkan tó wúwo mọ́ ẹranko tá lè nǹkan tó wúwo mọ́ ní kíní yẹn bá bá ó kú àti ẹ̀gbá lérò tẹ́lẹ̀ pa fẹ́ pa kíní yẹn bá bá ẹran tá máa dúró lọ́dọ̀ tó wá bí pé ẹjọ́ bọ́bẹ̀ kò bá sẹ̀rí àsìlámù ẹ ti lè nǹkan mọ́ tó gbá ní tí ń já pìtìpìtìpìtì ẹ̀sáré bú kó lè bá bọ́bẹ̀ bíbà tí yẹn tààrẹ ẹni àwọn nǹkan wọ̀nyí kò dáa wal mutaraddiya hiya allati tataradda min makani alin fatamut ẹran tó jábọ́ níbi tó ga ló bá kú wan natihatu hiya allati tanituhaha ukhra fataktulaha ẹran tó kan ẹran kò mí pa ẹran àgbò ní sí àtàgbò kan na bá kara wọn gbà ní kejì bá ń ta wìtìwìtì ẹsáré mọ́bẹ̀ kọ́ lè bá bọ́bẹ̀ ẹran tó bá pa ẹran kan nípa bẹ́ẹ̀ ni ìgbà tí Al-Qur'ani wá ní wal mawquzatu wal mutaradiyatu wan natihatu wa ma akala zab'u illa ma sakaytun àbí tí ẹran abọ̀gán bá jẹ illa ma sakaytun àyàfi tá bá ń jìjàdù ẹ̀ lọ́wọ́ ẹ̀mí ò tí gbọ́ lọ́rùn ẹ̀ ní àbárí àwọn olùmọ́ni a lè dún yẹn ká jẹ àmọ́ ajá táwọn àfáà bá ń sọ̀rọ̀ wọ́n ni wà máa kálẹ̀ sábàá ẹran tí wọ́n sọ pé ẹran tí ẹran kan bá jẹ hiya allati ya'adu alayha asaddu ẹran tí kìnnà ń fàyà aw namiru àbí ẹkùn aw síbù àbí kòkò aw fahadu àbí àmọ̀tẹ́kùn aw kalibun àbájá fayakulu ba'daha lọ́ba jẹ́ àfù nínú ẹran yẹn fatamutu bi sababi zalik ẹran yẹn fa ẹranko yẹn já lọ́ba jẹ́ àfù nínú ẹranko kan ó wá fi ìdajì ilẹ̀ ìdajì lẹ́ran yẹn bá kú fama udirika min asila khamsati al-akhirah
wa bihi hayatun fasukiya fa innahu halalul hakl tó bá bá tí ó tí kú a lè du kó jẹ li qawli ta'ala fil ayati al-mazkura gẹ́gẹ́ bí ayati mo mole kan pé illa ma sakaitu istisna wo nìyẹn pé àyàfi tá bá bá láàyè tí ó tí kú tá du. Okay, Ọlọ́run ṣàlàyé wa ma subiya ala nusibi ẹran tí wọ́n bá pa sí di òsà. Èkejì nasu wa npa ti ẹran ajá but tí ẹ bá fẹ́ dá fáwọ́ dọ́lẹ̀ tí ẹ sá fẹ́ kan mọ̀ pé bóyá ní mímọ́ lu at the same time on proof oni mímọ́ o den kakakuka. Waqad fassala lakum ma harrama alaykum l'Al-Qur'ani wa waqad fasolina ma haramuna ọ̀tọ̀ ni t'Al-Qur'ani wí ọ̀tọ̀ ni tẹ́yin ká èmi ò mọ̀ bí tí ó bá rọrùn ni mashallah wọ́n ní kẹ́ fún wa lẹ́rìí ibi tí wọ́n ti ní ká má jẹ̀gbẹ́ tá fi jẹ báwo lẹ́yìn sì mọ̀ pé akọ̀yẹ ká jẹ̀gbẹ́ okay afáyẹ tó wá jáde gẹ́gẹ́ bí onímọ̀ den tó fẹ́ máa fi làákàyè àwọn èèyàn ṣeré wasabu wa mahakala ẹranko tí ń dẹdẹ àti tó bá jẹkù a gbọ́dọ̀ jẹ ẹranko tí bá ń dẹdẹ wa mahakala àti ẹranko tí ń dẹdẹ yẹn bá jẹ ó jẹ àmọ́ tá bá bá láàyè lókùn bàtà bá ti wá lè rí àyà pé illa ma sakaitu àyàfi tí abárídù sàm pé istisna náà nìyẹn torí pé tẹ́ bá wasabu wa mahakala ẹranko tí ń dẹdẹ a gbọ́dọ̀ jẹ wa mahakala àbí tí ẹranko tí ń dẹdẹ ń bá jẹ okay tabani Ọlọ́run tí la gbọ́dọ̀ jẹ gbogbo ẹranko tí ń dẹdẹ Ànábì náà la gbọ́dọ̀ jẹ gbogbo ẹranko tí ń dẹdẹ why tanabi fi tó agbe dobu wa pé a lè jẹ koko why t'Ọlọ́run sọ pé wa ma akala ó wá ní illa ma sakaitu tẹbi Ọlọ́run padà mustis náà wá pé àyàfi tí ẹ bá rí du moro wa ilẹ̀ wa ni pé àwọn tí ẹ bá ká ní be ṣe jẹ alasalatu yẹn tẹ́ bá face ẹ tó tí ẹ máa dá sí àwọn fíìdì tẹ́ bá fèsì fíìdì tí ẹ mọ̀ yẹn bí a ń fáwọn èèyàn lọ́kọ̀ òkúta máa ní ká máa at the same time ẹ̀yìn kánà lẹ́mọ̀ ń fàtẹ́ máa ní ẹ lọ fá irun yín gbogbo àwọn nǹkan tó yẹ pé ẹ̀yin bọ́ máa pé léyìí gan ọ̀lọ́ fóògùn ẹ fá irun yín ẹ wá hàn tẹ́ bá hàn tán ẹ fi pa orí ẹ máa wò báyìí pé oògùn kò dé irọ́ ni but nínú oògùn tí wọ́n yẹ béèrè owó rẹ̀ ni pé wọ́n sọ̀gùn àìkú fún ọ ẹ̀mí ò lè tí gbọ́ ọ ní ọ̀jẹ́ kéésùn kò ní irọ́ sí ẹ̀yìn tẹ́ bá ti fárun tán ẹ wá wá oyin ẹ wá yí kárẹ̀ báyìí wo tó fi lu ayé tán wọ́n máa lé ọ ni wọ́n máa ṣe kíní kan ni sẹ́mọ̀ mo dẹ̀ bìlífù pé ajánẹ́sì yẹn lànàbí sára fi kìwà lọ pé la tusahibu illa mu'min wala yakul ta'amaka illa taqiyyun ajánẹ́sì yẹn bẹ̀ẹ́nú àwọn tó fẹ́ kó bá àfá torí oní tí àfá gbọ̀ngbọ̀n but Yorùbá náà lẹ́ni tàbá tó wá kọ́ níkà òun náà ní ti ẹni tàbá kọ́ níkà tó gbà òun náà ní tinú rẹ̀ sí ni Ọlọ́run bá láàánú kí ó wà pẹ̀lú wa àwọn nǹkan tí mo sọ lẹ́yìn nípa mufti náà nìyẹn mo wá rí pé tí mo sọ lẹ́yìn wọn náà ni pé mo ní ìgbà tí mufti ń sí ọ̀rọ̀ màálù tú sí ọ̀rọ̀ rànkúnmí tú sí màálù wọ́n dẹ̀ ń para rẹ̀ àdẹ̀rà àwọn ajánásì kàkà kí wọ́n rán wọn létí pé rànkúnmí ni kìí ṣe màálù wọ́n kàn rẹ́rìn ni mufti tún kóòtì àdísì pé wọ́n ní màláìkà ò ní wọlé tájá bá wà sí màláìkà ní mọ́tì wà ní wọbẹ̀ màláìkà tí ń kọsẹ́ wá ń kọ́ ilé tí fọ́tò bá wà ní fọ́tò ò fi dáa fọ́tò mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí fọ́tò yíyà àyàfi tí lọ́dúrí bá jẹ́ kí èèyàn yà passport ó fẹ́ wọ school ìyẹn di túláàsì Ọlọ́run mọ̀ bí yóò ti forí jọ wá níbi yẹn torí pẹ̀lú mí náà yẹn fọ́tò yìí dọ́wà lára owó ńkọ́ kó yẹn kó lè mú mi wá tó bá ti ní mi tọ́lé fún mi tí wọ́n sì máa gbà sàjẹ́jẹ́ bí 1 billion ọ̀yọ̀dá yòókù Ọlọ́run bá láàánú kí ó wà pẹ̀lú wa àti ẹni tó ní ká máa jajá àtàwa náà mọ́ wa dó lórí dáadáa èyí tó tún wá fi ń lóore jù fún àfáà yẹn ni wípé masiala yìí kọjá pé èmi mú bẹ̀ ọ̀nà ibi tẹ́yìn dúró sínú ìní sọtọwọ́ mi lẹ̀ ìgbéraga ni ọ̀rọ̀ ẹ̀sìn orí bẹ́ẹ̀ ní tó fi ń dáa jù
bẹ́ẹ̀ dẹ̀ ni kí àfáà yóò sísẹ̀ níbi ẹ máa jajá pé mo ti wá rẹ̀ rí wọ́n ti àwọn àfáà ti nínú àfáà tí wọ́n gbìyànjú ni àfáà wa Sheikh Yahya Al-Fulani àfisọ̀ olóòwọ̀rọ̀ ọlọ́run bá wọn wà pẹ̀lú Sheikh náà bá wa dúpẹ́ fún wọn bá má dà lámàrí wọn rú jẹ́ kí wọ́n sọ dáadáa gbogbo tọ́nà wọn bá ṣe fún wọn tí ń jẹ́dùn ọlọ́run dákun mẹ́jọ bàjẹ́ wọ́n gbìyànjú láwọn agbègbè bíbà yìí o wọ́n gbìyànjú wọ́n ṣe dáadáa wọ́n ṣe jákèmọ́ sí àfáà yìí mọ kéwú tó àfáà ni kéwú òye yìí tó wọn náà wọ́n dẹ̀ kó ìmọ̀ wá kí wá sọ pé má sí yàrá yìí pé ẹ̀yin dólùmọ̀ bọ̀tì èmi lẹ́rìí tó bi ti yín wó ẹ̀yin ọ̀lẹ́rìí ọlọ́run bá ṣe dáadáa fún Sheikh Yahya Al-Fulani wọ́n gbìyànjú gan ní tó fi wá ń dáàjù tó fi ń lóore jù ní pé káfà yóò ní mo sísẹ̀ mo wo fídíò àfáà kan náà péjì kan mo ti bá fídíò wọn náà pàdé bí 16 minutes báyìí wọ́n dà pé yá sí àrílà àfáà náà wà bí wọ́n ìsìwà Nàìjíríà ní mímọ̀ àwọn náà kó ẹ̀rí wá wọ́n ná mímọ̀ lẹ́nu bí 16 minutes wọ́n ná mímọ̀ wọ́n gbìyànjú ẹ mọ̀ pé táwọn eléyìí bá ń jáde láti máa ókè tí ó bá wá sírò àwọn Sheikh Yahya Al-Fulani láti máa fi ṣe dìfáwò fún markas lákòókò yìí àti irú wọn bẹ́ẹ̀ èyí rò pé iṣẹ́ tí ẹni yìí ṣe wá jẹ́ pé kó jẹ́ pé irú yìí ní kó jẹ́ speaker àdánwò dé nìyẹn ẹ̀ka máa sáà máa fi rí tọ̀tún bá tọ̀tún irinṣẹ́ tẹ̀sí ní nípa mọ́ ni pé gbogbo ẹni tó bá ti against yín ẹ máa bú wọn ẹ máa bèébú ẹ máa yàkàyàkà wọn kí àfá oníwàásí jáde kó sọ pé ó ní òun ní ẹnu fún mímọ̀ òun wá ní ẹnu òun gbà sọ yàrá rẹ̀ tánàbí sọ́nà pé sibabul muslimi fusukun tẹ́yẹ bá bú ọ ṣẹpọ̀ yà kí wọ́n nínú nǹkan tí mo tó rí pọ́ tún lè ti àfá náà ni wípé sẹ́rí ní agbègbè wa ń bí àwọn èèyàn fẹ́ sósì gan wọ́n fẹ́ sèrànù gan wọ́n fẹ́ jayé wọ́n fẹ́ sósì lórúkọ Islam wọ́n wá ń wẹ́ni tí ó kárí wọn along báfà yìí sí ń sọ̀rọ̀ tó burú tó àwọn èèyàn ń wo fídíò àfáà náà bàjẹ́ wọ́n láìkì ẹ̀ bàjẹ́ wọ́n share ẹ̀ kọjá gbogbo fídíò ẹlòmíì wọ́n comment lẹ́fì mọ̀ wípé àwọn aládánwò pọ̀ láàrin wa gan ìyẹn náà jẹ́ káfà yẹn náà máa rí rẹ̀ pé òun champion lòun mo rọ̀ yín Facebook kọ́ ni certificate àlìjánà wà ìgbáyà bọ́n ti fídíò èèyàn sí àbí comment àbí sí like sí nǹkan lọ́wọ́ fi jọ ẹ má jẹ́ kí Facebook ó tì yín ibi tọ́lọ̀ ń sórí ayédéfẹ́yìn náà kò sẹ́ni tó náà bá fẹ́ kó wọn ga tí ó bẹ lọ́hun kọ́lá náà parun àmọ́ èyí tó kù ni pé Ọlọ́run bá wa gba ìwà tó lè pa ní ọrùn kú lọ́wọ́ àfáà ìwà tó lè pa ní ọrùn òun ni kéèyàn máa dáfá ọdọ́lẹ̀ kéèyàn sá máa mú fatiwa kéèyàn sá sọ pé òun fẹ́ dàlú ẹ̀yin mùsùlùmí ẹjá sọ dáríwó at the same time Kùránì ó sọ̀kalẹ̀ pẹ̀lú èdè Lárúbáwá wọ́n àwọn nǹkan táfà yìí ti sọ táwọn àfáà àwọn olùmọ̀ yẹnjú ó dà pé ìṣòro pé orí tíra gidi kan náà kàbí ẹni tí kà lọ Google yọ́kà wo pé kó kà sáà dápá ọdọ́ kan lẹ̀ because ṣe wọ́n tẹ́bá mi ò mọ̀ kí ló ṣẹlẹ̀ gan kí ló dé gan Ọlọ́run kí ó wà pẹ̀lú wa gbogbo àwa tí àjọ péjú pésẹ̀ níwọ̀n bá tí àfisíra wa láǹfààní Ọlọ́run bá láàánú kí ọ́sàlẹ́kùn mẹ́mẹ́ àti kó mọ́ wa dó lórí dáadáa kó fún wa ní àgbọ́yé ẹ̀yin ṣékò ẹ̀yin dókítà wa lẹ́lẹ́ wíbà wọn ẹ̀yin lẹ́lẹ́ wíbẹ̀ àwọn èyí tó fi ń dájú ni pé níbi mọ́síálà báyìí láti jáde láti dá sí làbí máa fi máa pé àwọn eléyìí gan òkéwù lù wà lọ àwọn eléyìí ò mọ nǹkan kan kéwù rárá wọ́n máa tẹ̀sẹ̀ bọ́sẹ̀ wọn ní báyà wọn àráyè kátírà mọ́ ẹ máa kátírà kẹ́ tó máa dá sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mọ́síálà nípa ọ̀rọ̀ ẹ̀sìn ká ní èèyàn fẹ́ mú fatiwa wá ń gbà mí èèyàn wá jọ èèyàn mú kọ́rọ̀ àwọn àfáà wá lọ́tọ̀ but nílẹ̀ Yorùbá ọ̀gọ̀rọ̀ àwọn àfáà náà máa sọ̀pọ́tì pé kò sí tó burú àlè ya fọ́tò torí pé ẹ fẹ́ ya fọ́tò ẹ fẹ́ ṣe só torí pé fọ́tò yẹn gangan irinṣẹ́ ìpolówó àwọn àfáà òní jálàbí nílẹ̀ Yorùbá ni àwọn agá máa ń sọ láàrin ara wa ní gbogbo olú mi lè rí ká àfáà kan ra mọ́tò ká máa post ẹ̀ sórí Facebook pé àfáà kan kọ́lé wọn ká máa post ẹ̀ Ọlọ́run ní gbogbo ẹ̀yin jẹ́ but ẹ fi ń polú ọjà ní ẹ lè rí ní gbogbo ayé àwọn àfáà ń bá ti wọn lọ
orí ayé tí ò nítumọ̀ nìyẹn bọ̀ tẹ́ bá tẹ́ra mọ́tò kan wọ́n post ẹ̀ wọ́n gbọ́lẹ́gbẹ̀ mọ́tò congrats kíní kan orí yìí ò ní bàjẹ́ àwọn ń ṣe ń kẹta but ẹ̀ fi ń já kọ́sọ́mà padà náà tẹ́ bá tẹ́ra lè gẹ́sì àdísì tó ní ká má ya fọ́tò wọn ẹ̀ ní rọ́jà polówó mọ́ tọ̀ káfà ilẹ̀ Yorùbá lẹ́tọ́ máa ráwọn àfáà tàbí sí bá dé wọ́n ní kẹ́rin ká máa kọrin kí àwọn káfà máa sí bá dé àfáà mùsùlùmí mo fídíò àfáà kan lánàá àná ẹ̀mí àwọn àbíra wa pẹ̀lú àwọn tàjọ jòkó àfún oníláwà ní tíláwà ní irun gbọ̀nrí tẹ́ ẹ̀há tẹ́ lọ́mọ kéwú wọ́n wá kówó dání báyìí wọ́n wá ń fi dúpẹ́ oore pé kìíní kan wọ́n wá ń plé ẹ̀sàn ní adé àwọn òun lórí wọn kú bí ò tẹ̀ jáfà yẹn káwọn ọmọ kéwú náà lórí wọn kú táfilé mẹ́sì fídíò àfá wọn pẹ̀lú sàn ní adé sẹ́mọ̀ sọ́bàlá káyìí alaysa minkum rasid kò sẹ́ni kankan torí ẹ̀ pé dáadáa láàrin àwọn èèyàn kẹ́ tó gbé nǹkan kan ságbáyé ẹ̀ Nàìjíríà wò pé ta ló jọ mí lágbàáyé pẹ̀lú tí mo fẹ́ ṣe ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lẹ̀ Yorùbá wọ́n fẹ́ ya fọ́tò wọ́n fẹ́ jayé ẹ̀fẹ́ ọjọ́ já sí pé ọ̀gọ̀rọ̀ wọn ní ègésì ìjìyà tó ṣe ń bẹ tó làánà ń bẹ lórí ọ̀rọ̀ fọ́tò yíyà Ọlọ́run má bínú sí wa Ọlọ́run kí ó fún wa ní àgbọ́yé tàbá ń dáadọ́ ma yí lọ́wọ́ tí wọ́n ní èrè ní kìí sí fọ́tò wàhálà ayé tí ẹnu la tadkhulu li malaikatun bayta fihi qalbun wala suhuratun àwọn àfọn olùmọ̀kání kìíní kan ẹ̀rọ àtọ́ pé fídíò wa ń kọ́ sí bí mo ń ṣe harakat kọ̀kan èèyàn mọ̀ dì sí òfin Ọlọ́run kí ó kó wáyọ́ سبحانك لا وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك aleri ẹni tí ọ̀dàbọ̀nà